Àmọ̀pé Àjàbíjì part 2. Ẹ káàbọ̀ padà sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní Àmọ̀pé Àjàbíjì. Àmọ̀pé Àjàbíjì jẹ́ sinimá kan tí ó sọ nípa ìdílé akékaka. Sinimá jẹ́ sinimá tí ó kọ́ni ní ẹ̀kọ́ tí ó sì sọ ìtàn ìdílé akékaka kan lọ́rọ̀ gbọ́. Tọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe. Gbogbo wa la mọ̀ pé tí wọ́n bá kí ènìyàn báyìí ó yẹ kí a ti mọ irú tú tí ẹni náà lè pa. Fún ẹ̀yin tí ẹ ti láǹfààní láti wo sinimá yìí, bí ẹ̀yin bá ti tẹ Àmọ̀pé Àjàbíjì sí orí YouTube channel yóò gbé wá fún yín láti rí wò. Bákan náà fún ẹ̀yin tí ẹ ti wo sinimá yìí, ẹ jẹ́ ká mọ ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́ ní comment section. Bákan náà kí ẹ sì jẹ́ ká mọ òṣèré tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú sinimá yìí àti ipa tí wọ́n kó. Ká má dé ìnàpẹ̀nu, sinimá yìí parí sí ibi tí Àjàmájẹ̀bí àti àwọn akẹgbẹ́ rẹ̀ ti ní àwọn ó pa Adémídé tí í ṣe ọmọ Láolú torí ohun tí Láolú fi ojú àwọn rí nínú ìlú yìí kò yẹ kí ọmọ rẹ̀ náà tún dàgbà ní inú ìlú yìí kan náà kí ó tún wá máa gbó àwọn lẹ́nu àfi kí àwọn pa á láti kékeré. Kí a má dé ìnàpẹ̀nu, wọ́n wá kó sí kékeré báyìí ni wọ́n kọrí sí agboolé akékaka. Àmọ́ ní ọjọ́ ìkan náà ni Adémídé yọ kúrò ní ẹ̀gbẹ́ ìyá rẹ̀ tí ó sì lọ inú ilé agbára akékaka níbi tí wọ́n ti ṣe orò fún. Ó ń kan ilẹ̀kùn ilé yìí nítorí pé ó gbọ́ ohùn bàbá rẹ̀ ní inú ilé yìí ní ọjọ́ tí wọ́n ṣe orò fún. Eléyìí ló fà á tí ó sì fi lọ sí ibẹ̀. Àmọ́ bí gan ni àwọn Àjàmájẹ̀bí àti àwọn akẹgbẹ́ rẹ̀ ti yin Adémídé ní ìbọn. Ibi tó ti yin Adémídé ní ìbọn yìí ni apá kìíní sinimá ìparí sí. Ohun tí ó ṣeé ṣe kí a máa retí ní apá kejì ni pé ǹjẹ́ ìbọn yìí ran Adémídé àbí kò rán? Kí ni ó ṣẹlẹ̀ láàrin Adémídé Àmọ̀pé Àjàmáàlà yìí tí í ṣe ìyá Láolú àti àwọn Àjàmájẹ̀bí tí wọ́n wá yin Adémídé ní ìbọn? Kí ni ó sì ṣẹlẹ̀ sí Fáyọkẹ́mi lẹ́yìn gbogbo wàhálà yìí? Gbogbo eléyìí ni a máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà ó ṣeé ṣe kí ẹ rí apá kejì sinimá yìí wò ní inú oṣù tá a wà yìí àbí oṣù tí ó ń bọ̀. Ó dìgbà kan náà.